ẹ̀yin tèmi lóròkìlàwá TV kò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ wo fídíò Àdìgún Sàràfà ìyẹn àrẹ̀mọ ọ̀gá ńlá ẹ jẹ́ á jọ wo fídíò ká farabalẹ̀ wo fídíò ó sọ àwọn ọ̀rọ̀ kan ńbẹ̀ so mo fẹ́ kí gbogbo wa ká jọ wá nǹkan fìdílé ká jọ gbọ́ nǹkan tí Àdìgún Sàràfà sọ bóyá ọ̀rọ̀ gidi ló sọ àbí ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ọ̀rọ̀ yẹn etí èmi nìkan kọ́ ni ó gbọ́ ojú èmi nìkan sì kọ́ ni ó wò ìtorí ẹ̀ mo ṣe gbé wá sí Òrókìlàwá TV ẹ wò tá bá ti ń gbé ọ̀rọ̀ à ń búra àwọn ẹni wá sí Òrókìlàwá TV nìkan kọ́ ni ẹ jẹ́ ká máa wò ẹ tún jẹ́ á máa wo àwọn nǹkan míì ọ̀rọ̀ dorí ọ̀rọ̀ àrẹ̀mọ ọ̀gá ńlá ìyẹn Àdìgún Sàràfà òun la gbé wá lọ́tẹ̀ yìí ẹ bá mi wò kẹ́ ẹ gbọ́ nǹkan tó sọ kẹ́ ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wo nǹkan tí ẹni sọ bóyá ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ gidi ni àbókù díẹ̀ káàtó tá a bá wo fídíò yìí tán èmi náà ní ọ̀rọ̀ méjì sí mẹ́ta kan tí mo fẹ́ fi ẹ́ǹdì nǹkan tí Àdìgún Sàràfà sọ ìtorí pé tí n bá sọ báyìí kò ní yé yín àfi tẹ́ ẹ bá wo fídíò yìí ní ọ̀rọ̀ mi á tó yé yín ẹ jẹ́ ká wò ká wá nǹkan fìdílé ẹ má gbàgbé láti like kẹ́ share kẹ́ ẹ subscribe sí Òrókìlàwá TV kẹ́ ẹ dẹ̀ comment lórí nǹkan tí Àdìgún Sàràfà ìyẹn àrẹ̀mọ ọ̀gá ńlá tó sọ ọ̀rọ̀ tó sọ ó dá lórí Alhaji Wasiu Alabi Pasuma àti Alhaji Tiri Lẹ́dà lọ̀rọ̀ yẹn dá lé lórí so ẹ já wá nǹkan fìdílé ká jọ wo fídíò ó yá ẹ̀yin tèmi lóròkìlàwá TV ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti like kẹ́ share kẹ́ subscribe sí Òrókìlàwá TV ẹ comment lórí nǹkan tí Àdìgún Sàràfà tó sọ ó yá ẹ máa bá mi ká lọ. ẹ̀bùn lọ́wọ́ àwọn tó lówó ẹni tó bá lówó tó bá mọ̀ rí ọ̀nà àtẹ̀tẹ̀ yá. ẹjọ́ mi ti rí lọ́dà ẹjọ́ mi ṣe é sábùn fún yín. ẹ bá pariwo ẹjọ́ mi ti rí lọ́dà bàbá onídà ẹjọ́ mi ṣe é sábùn fún yín. torí o ti bá sọ bí káàbọ̀ mú ti òru social media máa ń ṣe ó dábìí lójú nílẹ̀. ìgbà títí rárá ìgbà tó ń sọ̀dù kúndékúndé gbogbo ẹni tó lọ bá ó ti lórí ẹlòmíì látago 8 àárọ̀ wọn jẹ́ kó wọlé tóbi ìdàgbò méjì alẹ́ ẹ̀gbọ́n òṣòwò nítorí. ìgbà tó lọ wá sí yán wọlé lọ́dọ̀ yìí bọ́lá máa sọ ọlọ́run ló máa ṣe ṣàkàbà ìdìbò tó bí ẹ má pariwo ọlọ́run ní máa sọ ṣàkàbà ìdìbò láàrin mú ẹ àpọ́n sí ilẹ̀ bàjọ́ ké abẹ́ fi ṣe sáàpù kọ́nà ṣàkàbà kó ṣí dáadáa bí ṣàkàbà kó rè tó dáa. Ọlọ́run wá bí lẹ́nà ṣe sáàbù ìṣòro nílẹ̀mọ̀ wọ́n fún ní London wọ́n fún l'Amẹ́ríkà wọ́n gbọ́ lórí ìjọba. àbọ̀bọ̀ ọ̀sẹ̀ àjíwọ́lá èmi ò lóòrùn kọ́kọ́ àṣọwọ́ àpòjù ó ní mo lẹ́rọ̀ yìí mo ní kí ló ṣe bẹ́ẹ̀ ó ní kí n fi ẹ̀mọ́ social media ó lọ́wọ́ ọ̀pọ̀ ń kú mi ní. wọ́n ní Sàràfà dùn ṣé kò ní wọ́n fáì tàbí kò ní lọ sí Amẹ́ríkà wọ́n wá dá wọn lóhùn gbogbo ní. bóyá bí bá ti lọ nípa ní nípa kú sọ́nà kọ́ àsìkò tó yẹ mí ni mo fẹ́. ìgbà tí London wá dé Ajíbọ́lá bàbá Wàsílà ìjọba tí èmi ṣẹ̀lú ẹ ṣe mo dúpẹ́ ẹwà mi ọlọ́run lára mi ìgbà òkè lọ́wọ́ òfin àwọn ọmọ mo ṣe ẹlẹ́bẹ̀rẹ̀ o náà máa ń kọ búdì alájì tọ́pẹ́ náà ti kàrà jáwé bó ṣe ń lọ sókè yẹn ṣe é pé kò wálẹ̀ ẹni. ẹ máa wọ ọ̀sìn ìdẹ́bì níbi tó lọ́bì ìdílé oṣù kò ní wọ́n ṣe ó lọ lú ẹ̀ ó ṣe òkèrè bèrè síbẹ̀
pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ó máa ń pè mí ẹ máa ń kojú mi. kò sí bá ṣe lè sọ fún yìí tó ń sí nínú tẹlifíṣàn tèmi ẹ̀yin tẹ́ ẹ bá bú mi ká ẹ bú mi èmi ò sẹ́mọ̀ pé àkọ́kọ́ ń bú mi lórí pé kò ń lọ. àrẹ̀mọ yẹn jẹ́ kí n lọ fà tó ibi ibi tó ti mọ Alhaji Wasiu Alabi ọmọ Àdíjà Kubura ìyá mi dáadáa kọ́ ló máa ń fowó kẹ́ wọn gbogbo ibi tó ti mọ̀ wọ́n Alhaji Wasiu Alabi ti tara Ọlọ́run jẹ́ kó mọ́ mi so inú mi ń dùn pé àrẹ̀mọ ọ̀gá ńlá mi kéré Alhaji Wasiu Alabi ni ò jẹ́ ń kéré o pẹ̀lú Ọlọ́run. ẹ ti wà pẹ̀lú Alabi tẹ́ ti ń ṣe dáadáa nínú ọ̀nà láti rí lẹ́dà ọ̀nà ń tẹ̀lé àtúndì kan náà Paso Ṣakí àbí àgbéyà Paso kíní kan àwọn tó wá yìí báwo ló ṣe máa ń lára yín ẹ má gbà ẹ fẹ́ gbà èmi ń bí ni. tẹ́lómi bá ṣe wà ń takọ̀ wá ó dùn inú mi bàjẹ́ nǹkan jáwádé bàbá oríire ó máa ń rìn pọ̀ ni Bẹ́lájí ti lẹ́dà ṣe wá tó súnmọ́ Ṣàràfà Dùgún inú mi dùn Paso gbọ́ ara wa ó súnmọ́ Ṣàràfà Dùgún inú mi dùn gbogbo èèyàn bẹ́ẹ̀ bàbá tó bá dunú sọ̀rọ̀ tiẹ̀ ta ló fẹ́ dunú sí kó tún máa wá kájọ máa ṣe pọ̀ Ọlọ́run máa fún wa ṣe àmàdúrà tó máa gbà ní pé báwa ṣe àgbà kọ́ lọ́ bá wa fún lẹ́mìí gígùn àtàlàfíà ara tó máa fi máa rí wa táwọn ló máa ṣe dáadáa lójú wọn. ẹ ṣé God bless you thank you. kò ní bàjẹ́. ẹ̀yin tèmi lóròkìlàwá TV kò ní bàjẹ́ mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí Àdìgún Ṣàràfà tó sọ ìyẹn Àrẹ̀mọ ọ̀gá ńlá ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ ọ̀rọ̀ gidi pọ́ìntì gidi tó dẹ̀ jẹ́ pé tó bá ní làákàì tó ní gbàgbọ́ nú Ọlọ́run tí ó dẹ̀ wo nǹkan táwọn èèyàn ń wí tó yẹ kó tẹnu ẹ̀ jáde ó sọ nǹkan tẹ́mi kọ́ rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin èèyàn lórí social media èèyàn ń wago aláago ṣiṣẹ́ àsìkò olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ lóòótọ́ èmi ò mọ̀gbà tí Alhaji Tiri Lẹ́dà bẹ̀rẹ̀ rẹ̀ mi ì dẹ̀ mọ ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú òun àti Mr. Àdìgún Ṣàràfà o but kéèyàn wò pé ká tiẹ̀ sọ pé bóyá Tiri Lẹ́dà bá Àdìgún Ṣàràfà ní ọ̀dọ̀ Ìbà Wasiu Àgbà ni so kéèyàn wá wò pé ẹni tó bá mi bẹ́ẹ̀ ó ti lọ jù mí lọ kinní kan tó bá rò yẹn èèyàn á kọ̀ jókòó sójú kan ni bọ̀ má rò wọ tẹra mọ́ nǹkan tó ń ṣe kó dẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run àsìkò olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àsìkò tiẹ̀ tọ́lọ́run ti kọ́ ló ti ṣẹlẹ̀ yẹn bọ́lọ́run bá kọ́kọ́ kọ nǹkan kò mí pé ìwọ náà ò lè padà tún ṣe jẹ́ nǹkan ju ẹni yẹn lọ àsìkò olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni lẹ́yìn pé kéèyàn ti máa tẹra mọ́ nǹkan tó bá ti ń ṣe so mo gbàdúrà fún Àdìgún Ṣàràfà lágbára Ọlọ́run gbogbo ibi tó wù lọ́kàn òun náà máa débẹ̀ láṣẹ Èdùmàrè torí pé tán bá léèyàn ní sùúrù èèyàn dẹ̀ gbà fọlọ́run ó gbà fọlọ́run lóòótọ́ òun náà yàtọ̀ kò ń ṣe bó ṣe rí lọ́dún tó lọ náà ló wà lọ́dún yìí o nítorí pé tóun náà bá lóun ò mọ nǹkan tó yẹ Ọlọ́run ṣe fún òun lọ́dún yìí a jẹ́ pé bóyá kò mọ oore Ọlọ́run nìyẹn so díẹ̀díẹ̀ náà ní nǹkan àsìkò olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ so ìmọ̀ràn mi fẹ́ everybody ni pé ẹ má jẹ́ ká wo aago aláago ṣiṣẹ́ lágbájá bá mi níbì kan ó ṣe wá sáré lọ jù mí lọ ìyẹn ò ní mínì kò dẹ̀ ń ṣe pé wọn náà ń ṣọ̀lẹ bọ̀ àsìkò nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé wọn náà ń tẹra mọ́ṣẹ́ bó pẹ́ bóyá Ọlọ́run sì tún lè gbé wọn náà dìde lásìkò tó bá tún yẹ so ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbé láti like Lóròkìlàwá TV kẹ́ ẹ share kẹ́ ẹ comment lórí fídíò yìí ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ ẹ má bá mi ká lọ ẹ̀yin tèmi ó dàbọ̀. Ṣàràfà Dìgún àṣírí Ọlọ́run tẹ̀dá ò mọ̀ lẹ́dá fẹ́ máa wádìí kiri o ṣóun ló bá yé jẹ́ débi tó bàjẹ́ dé ọmọ bàbá jẹ́jẹ́ wo sọ́mọ́ bó ṣe tóbi tó kò sí pìlà tó gbèrò ẹ̀yin èèyàn ṣẹ́ẹ́rọ mi òkun kò ní bẹ́ẹ̀ kó tún lò pín atẹ́gùn ń fẹ́ ní mẹ́lọmẹ́lọ àwọn ọmọ ibi tó ti fẹ́ wá àṣírí Ọlọ́run ní ẹ̀yin èèyàn kẹ́ ẹ má tú o rárá àṣẹ tìgbà tó bá wọlé ẹni wòwò o tó bá máa jáde síta tòun taṣọ ṣá ni ẹbùṣu ló ń wọlé lóòdó díndín adẹ̀lẹ̀mọ ìwóró tó ń gbénu ọsọkọ̀ ṣùgbọ́n àlèmọ iyọ̀sán tó ń gbénu òòrò kan àṣírí Ọlọ́run ò lèmi Àdìgún Ṣàràfà o mo bẹ̀yìn ayé ẹ jọ̀wọ́ ẹ má tú o àṣírí Ọlọ́run ńlá Alábí Pasuma o tó jẹ́ dádì mi bàbá jẹ́jẹ́ Ìbà Wasiu Àgbà bàbá Àdìgún Ṣàràfà o mo bẹ̀yìn ayé ẹ jọ̀wọ́ ẹ má tú o. Àrẹ̀mọ Ọlọ́run ti fún mi o ọmọ bàbá jẹ́jẹ́ Ọlọ́run ti fún mi o
kọ́kọ́rọ́ ilé agbọ́dọ̀ tó mú fáwọn àgbààgbà tó ń bẹ lókè lọ́wọ́ o ọmọ bàbá jẹ́jẹ́ àrẹ̀mọ ìjọba àrẹ̀mọ bàbá sí àgbà ọlọ́run ti fún mi kọ́kọ́rọ́ ilé agbọ́dọ̀ tó mú fáwọn àgbààgbà tó ń bẹ lókè lọ́wọ́ ọlọ́run ti fún mi ògbọ́n torí wọ́n ní bọ́ǹbù mi bọ́n sọ̀rọ̀ mi àmọ́ mi ò bínú o ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó gbé mi gòkè àgbà ẹ máa bínú ẹ̀yin ẹ máa bínú ọlọ́run ló ní kí n jù yín lọ ọ̀kẹ́ máa bínú o. ikú ní ń bẹ lọ́nà àyàgùn fún mi àìsàn ní ń bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti bà yìí kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Òròkìlàwà TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Òròkìlàwà TV lẹ́ẹ̀ máa ti rí o ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Òròkìlàwà tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí wọ́n tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú ọ̀dẹ̀ ní bí yín Òròkìlàwà TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Òròkìlàwà TV láwà Òròkìlàwà ẹ má gọra yín ibẹ̀ ni o. Èmi Dagboru mo ti dé Ọ̀yọ́ Ọ̀fẹ́.